lọ polówó aṣọ fún wọn nínú ọ́fíìsì ni ó di wípé ara mi ń gbọ̀n ọwọ́ mi ń gbọ̀n tá a sì bára lájọṣepọ̀ lẹ́yìn ìgbà yẹn ó ní iye ọdún tá a fi fẹ́ra wa tí ìbá ṣe pé ikú ni àǹtí Ṣeun bí ẹni lé wọn ni ìbá wà báyìí. ẹ káàbọ̀ sórí ètò Ògbóǹtarìgì reality show sórí níkànnì yìí àwọn òní kò gbà wá gbé irọ́ là ń pa irọ́ ni fàbú ni sókè jẹ́ bẹ́ẹ̀ àwọn òní kò gbà wá gbọ́ àmọ́ arábìnrin yìí ló sọ fún mi wípé àǹtí Ṣeun kò ṣẹlẹ̀ sóhun rí ọjọ́ tó ń wọnú ọ́fíìsì wọn làwọn jọ bára wọn lájọṣepọ̀ báwo ló ṣe wá ṣẹlẹ̀ ẹ fi ìdílé kan ẹ máa fi tí gbéyàwó ọ̀rọ̀ ó ní pé aṣọ làwọn máa ń tà àwọn ní ibi táwọn ti ń taṣọ but ó láwọn kan tó pé ó máa tọ́ bá láìka àwọn ní à ẹgbẹ́ sọ wá sọ́fíìsì wa àwọn ọ̀gá wa máa raṣọ ẹgbẹ́ sọ sọ́fíìsì wa àwọn díẹ̀ máa lọ àwọn díẹ̀ máa ń taṣọ ń bẹ̀ ó wá ní lady kan this particular lady ó máa wá sọ́dọ̀ àwọn ó sọ wọn pé káwọn gbé aṣọ wá sí ọ́fíìsì àwọn wípé àwọn dé láwọn tó pọ̀ lọ́fíìsì o tó lè bá àwọn raṣọ àwọn wá ní ọ́fíìsì yín ike ó wá júwe fáwọn ní àwọn wọ́n máa ń kọ́mpìlì bẹ́ẹ̀ yẹn àwọn tó bá wọn raṣọ àwọn èèyàn tó wà ń bẹ wọn kì í fẹ́ ra àwọn aṣọ tó wà expensive ó wá ní rárá o ọ́fíìsì àwọn bíi gò kíndìkan kìnìkan àwọn ṣáwà gbàtújọ́ yẹn àwọn pè pé àwọn máa bọ̀ ó ní káwọn máa bọ̀ àwọn kọ́ mọ́ra ni àwọn wégele round gate tó ń wé àwọn dẹ́gbẹ̀ẹ́ glasses sí gbàtà àwọn dé ọ́fíìsì wọn torí àwọn ò ṣerun gbàtà àwọn dé ọ́fíìsì wọn kò jẹ́ wọn káwọn lo wig gbàtà àwọn dé ọ́fíìsì wọn yẹn àwọn bá wọn colleagues dẹ̀ ní reception wọn lọ́fíìsì wọn wọ́n dẹ̀ ní reception so company náà tóbi náà but kò ṣe government office àwọn woman business yẹn ni ó ní òun dẹ̀ kí wọn gbà sọ wọn rí ní sẹ́kítì wa sọ pé pé òun tiẹ̀ mọ́ rìn kò sí sẹ́kítì ẹ̀kọ́ lòun mọ́ o ìkan náà àwọn girls náà lòun mọ̀ pé ẹ tiẹ̀ mọ́ rìn director wa wọ́n wà ní ọ́fíìsì pé ẹ lè lọ polówó aṣọ fún wọn wọ́n ní director yín wà lọ́fíìsì òun mọ̀ bó ṣe wà lọ polówó fún director yín o pé kìdí kan ní rárá náà wípé òun àbá wọn sọ̀rọ̀ sẹ́kítì ẹ̀kọ́ ìdè báyìí wọ́n ní sẹ́kítì ẹ̀ gba ọ̀dọ̀ director ẹ̀ lọ ó lọ sọ fún wọn pé àwọn akẹ́dẹ̀ wà pé ó wọ́n ta aṣọ kìíní kan ní wo àwọn ò fẹ́ raṣọ wípé torí pé aṣọ táwọn nìkan táwọn ò tí wọ̀ àwọn packing shirt táwọn ò tí wọ̀ ó pọ̀ secretary wọn sọ fún wọn pé kí wọ́n jọ kọ́ mọ̀ patronize lady yẹn wípé bó ti ẹ̀ sọ ọkọ̀ kọ́ bá wọn rà pé òun ti ròyìn wọn fún wọn so ọ̀gá wọn free ọ̀gá wọn like everybody wọ́n ní àwọn ladies ẹ̀sà òun sáà bọ̀ pé wọ́n ní kó máa gbé bọ̀ lẹ́tọ̀ ṣàgbàbọ̀ kó máa gbé bọ̀ ó lóun jẹ́ gbé aṣọ yẹn ó ní àwọn lady yẹn ṣe ẹ̀wọ́ ní ẹ̀kọ́ gbé sọ́dọ̀ director náà ẹgbẹ́ lọ sí bẹ́ẹ̀ náà pé wọ́n lè sọ wípé mélòó láwọn rà ká bá wọn kọ́rọ̀ ẹ̀yọ kọ̀ọ̀kan fáwọn pé director àwọn nice gan pé wọ́n nice gan o wọ́n nígbà táwọn dé tó níbo ṣe débẹ̀ táwọn ṣe sílẹ̀kùn báyìí wọ́n ní àti Ṣeun àwọn ò mọ magnet tó magnet àwọn pẹ̀lú director yẹn ara àwọn ò balẹ̀ mọ́ ẹ̀sà wọn wọ́n náà ò mọ nǹkan tó ṣe àwọn ẹ̀sà wọn bẹ̀rẹ̀ sí ń gbọ̀n orí àwọn bẹ̀rẹ̀ sí ń dìde ó ní táwọn ṣe wọlé báyìí àwọn kan dúró báyìí ló wá ní madam ṣe wọ́n ní pé ilẹ̀ ń taṣọ wọ́n ní bẹ́ẹ̀ ní sà káwọn jókòó wọ́n náà wá jókòó àwọn tó jókòó tán àwọn tó ń wò báyìí wọ́n ní kì í ṣe pé bí a fíìmù kankan nǹkan tó ṣẹlẹ̀ sáwọn làwọn sọ fún mi wọ́n ní àwọn kò ń wò ní wọ́n ní pé madam ṣé bẹ́ẹ̀ sọ wípé ẹ fẹ́ ẹ wò wọ́n gbà ẹ wò ẹ má bínú òun á mú aṣọ jáde shirt kan jáde wọ́n á ní this shirt sọ̀rọ̀ kan ní ẹ̀mẹ́rin mẹ́rin sọ pé ṣé bí okay máyẹn wá dìde ó ní bí máyẹn ṣe dìde tó sọ pé tóun sọ pé okay madam calm down ó dìde ó ní bí máyẹn ṣe dìde báyìí ní ara máyẹn yẹn ẹ ti máa rí wípé nǹkan ọmọkùnrin tiẹ̀ náà ó ṣe kí ni ó wà ń bẹ̀ ó ní tí ìṣèwà ní nǹkan ọmọkùnrin tí nǹkan ọmọkùnrin máyẹn tó dìde báyìí tóun ti rí pé nǹkan ọmọkùnrin yẹn dìde pé ó dé nìkan tó ní okó pé ẹ̀gbẹ́ kan ló wọ́ sí wọ́n ní àwọn ò báyìí àwọn ò tí wọn nǹkan táwọn ṣe mú wọ́n náà ti ṣeun irú ò ṣẹlẹ̀ sí àwọn rí àwọn ò lè experience irú ẹ̀ rí wọ́n náà wọ́n lè experience ẹ̀jọ́ yìí o wọ́n náà àwọn ò rí irú ẹ̀ rí láyé àwọn wọ́n ní àwọn ò báyìí máa yẹn ṣàdìde máa yẹn gba ibi fridge tó wà ní ọ́fíìsì ẹ̀ lọ ó ṣí fridge yẹn ó mú mi jáde ó mú cup lórí fridge yẹn ó ń bọ̀ abọ́ ọ̀hún ó gbé kọ́ọ̀pù yẹn sílẹ̀ ó bomi sí i nígbà tó bomi sí i ó dé padà ó gbómi yẹn sílẹ̀ ó wá gbé kọ́ọ̀pù yẹn ó wá gbé fáwọn wọ́n ní
tébù táwọn jókòó sẹ́tẹ̀lẹ̀ àwọn fèsì máa yẹn ni tébù wọn wájú àwọn báyìí so bí máa yẹn ṣe gbé omi yẹn fáwọn ó wá jókòó síwájú àwọn lórí tébù yẹn ló jókòó so báwọn ṣe wá gbómi yẹn ní thank you táwọn gbé omi yẹn sẹ́nu máa yẹn wá mú ọwọ́ ẹ̀ torí owó yẹn owó àwọn ń gbọ̀n gan owó àwọn ń gbọ̀n gidigidi máa rí pé owó àwọn ń gbọ̀n gidi gan máa yẹn wá mú ọwọ́ ẹ̀ ó wá fi support ọwọ́ àwọn ó wá fi gbómi sẹ́nu àwọn gbà tó gbómi sẹ́nu àwọn máa yẹn wá sí báyìí àwọn sí báyìí ó ṣáà gbómi sẹ́nu àwọn ó gbómi sẹ́nu àwọn báyìí táwọn mú mi wọ́n ní ọ̀fun àwọn ó dẹ̀ dún bí omi ó ní òní náà táwọn bá ń jẹ́ ó lè gan ọ̀fun àwọn ò kí ń dún káwọn máa mú mi lè gan ọ̀fun àwọn ò kí ń dún àwọn ò kí lè ṣẹlẹ̀ ó ṣe pọ́n gbọ́n ó ní bó ṣe gbé fáwọn báyìí àwọn mú mi yẹn báwọn ṣe mú mi yẹn tó báyìí ó ní omi yẹn gan bí wọ́n yẹn ṣe báyìí ó fẹ́ dà sí àwọn lẹ́nu ó ní àwọn kan gbé kọ́ọ̀pù yẹn sílẹ̀ àwọn kan thank you aṣọ àwọn yẹn àwọn kan bẹ̀rẹ̀ sí ń pó aṣọ àwọn sínú báàgì yẹn padà àwọn ó sì báàgì yẹn wọ́n kọ́ nítorí àwọn gbé báàgì yẹn sẹ́sẹ̀ ìgbà táwọn fẹ́ sọ̀rọ̀ àwọn agbé báàgì yẹn síbi bíi bọ́ọ̀sì ni àwọn gbé síbi ẹ̀gbẹ́ táwọn fi sọ̀rọ̀ ní àwọn kan máa sọ yẹn àwọn kan ní sir I will come back next time ó kàn ní are you sure you want to go ìgbà táwọn jókòó sí yẹn máa yẹn kàn mú ọwọ́ fi débù àwọn báyìí are you sure you want to go láwọn ọmọ kan táwọn sọ mọ́ níbi máa ń ṣe bẹ̀rẹ̀ sí jẹ́ ètè àwọn nìyẹn nínú ọ́fíìsì ń bẹ̀ ó kọ́kọ́ mú ìtàn àwọn ó kọ́kọ́ jẹ́ ètè àwọn náà wọ́n náà ní àwọn ò lè sọ pé stop no leave it àwọn ò lè sọ anything wọ́n ní àwọn ṣàgbẹ́ni sókè bọ́bẹ̀ ṣe jẹ́tà àwọn kan fọwọ́ àwọn tó fọwọ́ mú lẹ́nu mú mọ́ra wọn àwọn jẹ́tẹ̀ pàtó díẹ̀ kan náà máa yẹn bọ́ sókòtò wọn nínú ọ́fíìsì yẹn máa yẹn bọ́ sókòtò ẹ̀ nínú ọ́fíìsì máa yẹn bọ́ sókòtò gbà tí máa yẹn bọ́ sókòtò òun á sọ pé dọ̀ máa yẹn bọ́ kó máa wọ̀rí pé nobody kò sẹ́ni tó lè wọnú ọ́fíìsì òun láì pé gẹ́ẹ̀ máa pè èèyàn kan béèrè òun gẹ́gẹ́ yẹn náà ò lè wá bẹ́ẹ̀ yẹn so ó ṣáà ní no máa yẹn ṣàṣe ó ṣàtìlẹ̀kùn yẹn ní ẹ̀yìn pọ̀tó tìlẹ̀kùn yẹn lẹ́yìn ó wá padà wá níbi káwọn dìde pé máa yẹn báyìí ó bọ́ kiri orí àwọn wà ní òwò máa yẹn náà wà ní òwò àwọn náà kò ṣẹlẹ̀ sí àwọn rí àwọn máa lọ ń taṣọ o kò ṣẹlẹ̀ rí o kò má sọ pé gbogbo obìnrin tó ń taṣọ láṣẹ́wó kíní kan mo mọ̀ pé wèrè lẹ̀ lómi inú yín ẹ máa ní pé ìyàwó ẹ̀ tó ń taṣọ òṣèré ẹ̀ eléyìí ó ní nǹkan kan tó connect wọn papọ̀ ìyẹn mo fẹ́ kẹ́ ẹ mọ̀ kẹ́ ẹ ní sùúrù so for the first time tó àwọn òrìrì àwọn rí o àwọn bára àwọn sùn láì lo rọ́bà dáàbòbò bóyá máa yẹn ní hiv òun ò mọ̀ ó ní hepatitis òun ò mọ̀ bóyá òun ní hiv máa yẹn ò mọ̀ bóyá òun ní hepatitis máa yẹn ò mọ̀ àwọn ṣáà ń bára wọn lájọṣepọ̀ àmọ́ àwọn àìsàn míì tó wà yàtọ̀ sáwọn nǹkan tí mo dárúkọ yìí wọ́n ní àwọn ò tiẹ̀ wò ó wọ́n ní máa yẹn kò mú àwọn báyìí ṣé ní gbogbo láptọ̀pù ẹ̀ owó kọ́kọ́ sílẹ̀ lẹ́nu nígbà tó ti ń ṣe lórí ṣíà tí ó bá wọn tó ń sún àwọn táwọn ṣe tí ò wọ́ọ̀kì gbogbo tébù ẹ̀ báyìí ó kàn wọ kínní ẹ̀ ni ó kàn gbá wọn sórí tébù ni ó ní orí tébù tó gbá wọn sí ẹ̀ báyìí ó ní bó ṣe gbé àwọn tébù yẹn báyìí máa yẹn wá ń dún àwọn ọfọ mú ọyàn àwọn báyìí máa yẹn fọwọ́ mú ọyàn àwọn báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ń dún àwọn lórí tébù yẹn ó ní bó ṣe ń dùn yẹn ayé àwọn ń bàjẹ́ ni wọ́n ń pariwo pé wọ́n dárí táwọn pa báyìí máa yẹn tó fọwọ́ dé àwọn lẹ́nu ṣe mọ̀ tébù ẹ mọ àwọn ọ́fíìsì tébù yẹn àwọn sùn síbẹ̀ so ọ́fíìsì tébù yẹn ò gba àwọn ẹsẹ̀ àwọn wà lẹ́lẹ̀ ó wá fọwọ́ mú ọyàn àwọn báyìí àwọn apẹ́ni pé àwọn fẹ́ bímọ àwọn ṣe wá gà máa yẹn wá gà wọ́n bẹ̀rẹ̀ sí ń bá wọn sùn wọ́n bẹ̀rẹ̀ sí ń bá wọn lájọṣepọ̀ ó fọwọ́ méjì ó fi ọwọ́ ẹ̀ kan báyìí ó fi gáàsì kínní ó fọwọ́ kejì mú ibi tébù yẹn wọ́n bá wọn lájọṣepọ̀ bẹ́ẹ̀ àwọn pariwo ní stop shouting àwọn báyìí náà pariwo wọ́n bára wọn sùn wọ́n ní tó fi bá wọn sùn nínú ọ́fíìsì yẹn lẹ́yìn ìgbà tó ṣe yẹn tó ló bá ní káwọn máa bọ̀ oyún ló bá mú àga tó lẹ́yìn ló bá sún àga yẹn báyìí ló bá mú nǹkan ọmọkùnrin ẹ̀ ló bá dúró báyìí àwọn bá jókòó lé wọ́n bẹ̀rẹ̀ sí gèjì wọ́n bá gbé sí gèjì gbàtí máa yẹn máa tó máa bóun sùn tán ó ní máa yẹn sọ pé tóun ti ń rìn láyé òun ò tí ì do orú òbò òun máa yẹn òun ò tí ì dorí ó ní tóun ti ń rìn ní ayé òun ò tí ì do orú òbò òun máa yẹn rí ó sọ fún mi pé tóun ti ń rìn òun ò tí ì do orú òbò ẹ̀ rí pé òbò ẹ̀ yàtọ̀ gidi gan pé you have a good òbò mi ìfẹ́ sóyìnbó ẹ̀ ó ní tí àṣé táwọn tó ṣe ń dún àwọn yẹn wọ́n sọ fún pé wípé àwọn ò dá ní àwọn náà dà àwọn kọ́ọ̀mù náà ó ní òun rí but kí ló dé táwọn ò dá omi àwọn ò ṣe kinní kan àwọn ò ṣe wá kan pé àwọn máa láìkó obìnrin tó máa dá mi tó máa ṣe kinní kan wọ́n náà àwọn ò dá mi rí o ó ní bóyá sọ fáwọn gan àwọn ní àwọn kan máa ń gbọ́ ni àwọn ò ní knowledge about it gan bẹ́ẹ̀ yẹn
ọmọ rẹ̀ yàtọ̀ làwọn obìnrin máa ń tọ̀ ni ó ní àti ṣeun àṣehun ò tí ì rí nǹkan kan ṣé mi ò tí ì rí nǹkan kan mi ò tí ì rí nǹkan kan ó sàn sọ̀rọ̀ pé àwọn obìnrin yẹn àwọn jọ wà ní òwò bẹ́ẹ̀ náà ni o pé tóun bá fọ àwọn obìnrin yẹn tó bá ní ìdọ̀ yẹn tó máa ṣe kìnnìkan wọ́n máa dómi sẹ̀rẹ̀ rẹ̀ bó máa ń láìpẹ́ kóbìnrin máa dà omi kó tómi yẹn bá ti ń dàbẹ̀ wọ́n máa ń gbójú sí i òun máa fomi yẹn fọ ojú ni pé omi yẹn máa jẹ́ kójú clear lóun bá ní kìíní onígbà táwọn ṣe tán ojú bẹ̀rẹ̀ sí tí òun onímọ̀ yẹn sàn sọ àwọn ọ̀rọ̀ yẹn kó fi kákó lára òun ojú bẹ̀rẹ̀ sí tí òun tó fi wọṣọ òun tó báyìí ojú tí òun ni ẹkún ò ṣe máa sùn ẹ̀sùn òkè máa sùn fóun máa wọ́n sọ pé báwo lòun ṣe máa jáde pé òun ti pẹ́ mi báyìí pé ariwo tóun tó pa ó bá ní kó má wọ̀rí ló bá pe secretary wípé kó bóun lọ ra kankan pé òun bí secretary yẹn ṣe bọ́ tàbáyìí bó ṣe mú un bọ́ síta nìyẹn wọ́n bá wọnú mọ́tò àwọn bá lọ àwọn ladies wọ́n bá pè ń pa ẹ ti lọ ní aṣọ táwọn fẹ́ rà kíndìnkíndìnkíndìn kan ní òun ti lọ pé director yẹn ní pé kó wọn lọ fi aṣọ wọn lómi kíndìnkíndìn kan ó bá lọ ó náà ti ṣeun ó ní nígbà tó di ìjọ táwọn jọ lọ yẹn kó má parọ́ fún yín bí màá ṣe gbé òun báyìí tó gbé òun délé ilé àwọn báyìí ó ní òun ò sí ilé ọkọ o ó ní ẹ̀rí ọkùnrin jẹ́ kóun gbádùn òun sábà pé nǹkan tóun ṣe yìí ó ní bóun ṣe òun ṣe lọ pé ibẹ̀ yẹn òun ò ní débẹ̀ mọ́ òun á nọ́mbà máa yẹn jẹ́ gba nọ́mbà òun òun flash nọ́mbà òun ní kí ló ṣe é ojú ń tì ẹ́ ni ló ṣe nìkan ìgbà kan fún mi náà kàǹtẹ̀ send your account number to me ó ní òun á ṣáà block ẹ̀ òun block máa yẹn òun rí àláàtì máa yẹn jẹ́ pé yàn pé òun ò pé tó bá tó pé gbogbo obìnrin àlè máa ní op ló ṣe bí pé òun máa ní op ó jẹ́ send owó sí owó send ìṣúná nígbà tóun sọ yìí máa yẹn send 30,000 sóhun ìgbà tóun sọ tókùn bá fẹ́ 30,000 kò ṣe sí yìí o ó ti pẹ́ o ó ní kó tó máa rí rárá ni o ó ní ó ṣe 30,000 sóhun so òun ti block ẹ̀ ní WhatsApp òun block nọ́mbà yẹn gẹ́gẹ́ nọ́mbà yẹn ò lè pè òun ó ní lady tó mú òun lọ́bẹ̀rẹ̀ náà òun block lady yẹn náà ó wà náà kọ́lọ́ òun block lady yẹn òun fẹ́ bá a sọ nǹkan kan lótú lady yẹn wá yẹ́n pé madam kí ló dé ẹ̀jẹ̀ lọ́njọ́ yẹn ẹ̀jẹ̀ dúró oníkí a máa taṣọ fáwọn ẹ̀jẹ̀ dúró kìnìkan òun bá sọ pé kò sí nǹkan wá ní pé director wọn náà ló sọ pé ta ló mú òun wá òun sọ pé òun ní pé kó wọn mú òun wá sí ṣọ́ọ̀bù yìí but kóun tó mú wọn wá ṣọ́ọ̀bù yìí òun gbọ́dọ̀ mọ̀ ṣé òun fẹ́ pè yín ẹ ti block òun ṣé ó ní nǹkan tó ṣẹlẹ̀ ni òun bá ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ ma ní ṣe ẹ̀ṣú ọ̀ wọ́n ní kò sí nǹkan tó ṣẹlẹ̀ so kò sí nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ní pé kò sí nǹkan tó ṣẹlẹ̀ ti báwọn ok ẹ má mọ̀ wá ṣọ́ọ̀bù mi o ẹ má mọ̀ director yẹn wá ṣọ́ọ̀bù director mi ò kì í ṣèyàn burúkú òun ti bá iṣẹ́ dì sí more than 7 years kó n tó lọ lé ọkọ òun ti bá ṣiṣẹ́ director òun níyàwó ndé kì í ṣèyàn burúkú òun ò tí ẹ̀ fà rí wọn pẹ̀lú ẹni rọ̀bìṣù rí secretary yẹn bó ṣe wà yẹn kò sí anybody tí ò mọ director wọn pé kàrí àwọn kìí ṣèyàn burúkú o pé so mi mọ nǹkan tó ṣe fún tẹ́wọ́ tí wọ́n ti sọ nǹkan tó ṣe fún yín fún ó ní kò sí nǹkan tó ṣe. òun lọ sọ́dọ̀ ẹ̀ o but tóun ò ṣe rí wọn yẹn òun free ó ní bó ṣe di bí ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ kan ni òun sọ kó má mọ̀ wá ẹ má mọ̀ wá sọ́dọ̀ òun ò tẹ́lẹ̀ fẹ́ ṣe kí ní kò ẹ má mọ̀ wá olóògùn èpè yìí òun máa dẹ́kọ̀ pàtó dọ́dọ̀ director bóyá director ṣe sọ fóun o pé ó sọ fóun pé òun ò lè mú yín lọ pé lédi yẹn ó sọ pé kó má mú yín wá o pé bọ̀tò òun lè júwèé bẹ̀ fún yín wọ́n ní ok júwèé bẹ̀ fún mi máa lọ wá júwèé bẹ̀ fún máa yẹn bí ijọ́ yẹn oníjọ́ yẹn bá òun tiẹ̀ ti múra bóyá máa yẹn ti mọ́tò sí ni o òun ti fẹ́ close òun kọ́ rí pé ẹnìyẹn park mọ́tò ó wọlé wọ́n sọ òun ti fa gíláàsì yẹn báyìí ó kò fa gíláàsì yẹn padà ní ó kọ́ ni what is wrong with you kí ló ṣe é ó ní sọ pé kí ló lóun tó ń bẹ báwo ó ní pé ok ó fẹ́ dí mi dó because I didn't force you that day ṣé mo force ẹni ó ti dé kí n máa feel bad force mi gba tí mi ò force ẹ wáyé tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn fún mi wáyé tó ń ṣe báyìí fún mi ṣẹ́ṣẹ́ kan wá tí mo ṣe ẹ ní ṣe mi ok kí ló tó wá ṣe báyẹn fún mi kò sí nǹkan kan kí ló dé tí ò ń ṣe báyẹn fún mi kò sí nǹkan kan kí ni nǹkan tí mo ṣe fún ẹ ṣe nǹkan kan ok tí n bá ṣe mímọ ẹ̀ ṣe dọ̀bálẹ̀ nìyẹn má bínú ó náà kò ní ewu ẹ dìde kó tí mo ṣe ń jò yẹn ló mójú tì mí mi tẹ̀lé ẹ̀ka mo lè wò yín lójú nǹkan tó ṣe kí ló ṣe ń jò yẹn we are both adults kọ́ mi ò mú yín mi ò ṣe nǹkan kan for the first time ẹ̀dẹ̀ wọ́n ní ọ́fíìsì yín ẹ̀dẹ̀ bá mi sùn bẹ́ẹ̀ yẹn rọra òkè ní ìsìn mo wá dàbí ajá ṣẹ́jú yín nígbà tó yẹn sọ pé ìwọ dàbí ajá àbí for the first time in my life
mo rí obìnrin for the first time mo dẹ̀ bá lájọṣepọ̀ látijọ́ yẹn ọkàn mi ò balẹ̀ ara mi ò wá òkè èmi ò bá sọ pé bí o lo nǹkan bá mi lájọṣepọ̀ gan ni pé o kò fẹ́ bí o fi bí àwọn obìnrin tó máa bá bẹ̀rù sùn tó máa ti sín ara yẹn ni but spirit mi sọ pé you are a good person. Look here, I really love you. I'm a married man. Tí mo dẹ̀ ti fẹ́ ìyàwó mi ò bóbìnrin mi lájọṣepọ̀. You are the first and I want you to be the last person. I know you are not married. Ó ti bèrè. But look here, can you be my girlfriend? Tó bá ti lẹ́yìn tó fẹ́, I will leave you, I will let you go. Kò ṣe pé bíyà mi ò like kìdí kan. Ó ní àǹtí Ṣeun. Ibi táwọn ti ń sọ̀rọ̀, máa yẹn tó falẹ̀kùn báyìí. Ìta ti ń dáàkì. Máa yẹn tó bẹ̀rẹ̀ sí ń kíìsì òun bẹ̀. Ó bẹ̀rẹ̀ sí ń kíìsì òun jẹ́tẹ̀ òun. Wọ́n sọ pé ibi tó ń ti tajà ni ó sáré tó sọ jí padà. Ó ní ẹ̀ka máa yẹn sọ pé òun mò lè resist. Mo ò lè rí ẹ̀ kí n má. See, please, let's find some ways to go and talk. Ó náà wọ́n sọ pé àwọn fẹ́ sọ̀rọ̀ ni òun tilẹ̀kùn àbábọ̀ sínú mọ́tò ó nínú mọ́tò yẹn táwọn ṣe ń sọ̀rọ̀ yẹn báyìí ara àwọn méjèèjì dìde bí ẹni pé ara àwọn dìde tẹ́lẹ̀ pé ìgbà tí òun ṣì ń ágì pé òun ò fẹ́ ṣe kíní ṣé tí màá yẹn kọ́ ọbọ̀ ṣòkòtò òun báyìí òun ti wẹ́ẹ̀tì pé kí ẹ̀ máa fọwọ́ máa bu omi jáde kó lè bó èèyàn ni òun ti wẹ́ẹ̀tì títí pínpín máa yẹ kó fa kíní wọn sẹ́yìn ó kàn bọ́ sọ́dọ̀ òun ni ló bá kó ìbásù fóun ibi tí máa yẹn ti gbẹ́sẹ̀ sí ibi kí ni orúkọ ẹ̀ tó ti gbẹ́sẹ̀ sí tó ṣe gbẹ ó gbẹ́sẹ̀ sí gbàgbàgbà ẹsẹ̀ máa yẹn bó ẹ̀yẹ máa yẹn ẹsẹ̀ bó bí ẹ ti jọ ṣeré pa jọ ń ṣe kíní ẹsẹ̀ máa yẹn bó torí máa yẹn ló bọ́ síbi òkè òun kọ́ wọ̀ sí báyìí ni tó ti ń dóra wọn fúnra nínú ká níta sókè máa ṣe gbẹ tó ń kàtó sókè báyìí ó dóhun nu mọ́tò yẹn sókè bóun ṣe ń do èyí òun expect pé ó yẹ kó da omi ọmọ náà kéèyàn dá mi ó náà ti ṣe ó ní bóun ṣe sọ wọlé nìyẹn òun á unblock ẹ kó tó kó mẹ́wọ̀n block ó lọ drop òun á unblock ẹ ó ní jọ́ tóun àti márùn bá dóra wọn bóyá òun ṣe nǹkan oṣù bàtó bá jẹ́ ń ṣe nǹkan oṣù àwọn máa ń dóra wọn o tó bá time yẹn tó bá ti dé báyìí bàbá mi máa sọ pé mo kàn wá kí ẹni o jẹ́ ká jọ́sí táwọn bàbá ó ní táwọn bá jọ dúró báyìí àwọn fẹ́ dóra wọn ni ó ní kò tí ì sí ìjọ náà wọ́n bẹ̀rẹ̀ sí gbà sọ sọ́fíìsì wọn ó ti pé òun ṣe wọléwọ̀de pẹ̀lú wọn ó padà sọ fáwọn gáàsì yẹn ìgbà tó yá àwọn gáàsì yẹn tẹnu bọlẹ̀ débi pé gẹ́ẹ̀ yẹn tó mú un débẹ̀ ó padà bá wọn pé ẹ gbọ́ ìyàn dàrẹ́tọ̀ wá fẹ́ra òní fẹ́ra bíi ti báwo dàrẹ́tọ̀ wo òṣèrú ẹ̀ rí o ẹ má lọ kí wọn o wọ́n níyàwó sílé o ó ní láàrin mi àti mi ṣe nǹkan sí máa yẹn ó ní àwọn òṣèré nǹkan sí máa yẹn ó ní ẹ má lọ kí wọn tó pé ẹ má lọ kí wọn o pé tẹ́ ń ṣe òkìní kan ó ní lọ kì tà òun lọ kí wọn fẹ́ wọn ló ti níyàwó sílé nígbà yẹn tó yà bí ó ṣe pé àwọn ọmọ tó nínú wọn tó lọ sọ fún ìyàwó ẹ̀gùn ò bílíìfù wọn ìyàwó á béèrè lọ́wọ́ ọkọ wa ní pé ta ló sọ ó wá sọ pé ẹni tó sọ fún òun ti promise ẹ pé òun ò ní sọ fọ́kọ òun bó tó máa sọ fọ́kọ ọkọ òun máa sáàkì ọkọ ní òun ò ní sáàkì kan sọ fún òun pé ẹni tó mọ́ ló wá sọ fún ẹ òun pé ṣé are you dating her? I'm not dating her, I'm just helping her. Wọ́n ṣe pé ayé ti lé o ìmọ̀ bẹ́ẹ̀ ṣe máa help àwọn èèyàn kìíní kan wọ́n ní báwọn ṣe dán fẹ́ra wọn nìyẹn ó ní ó wá di ìjọ kan gẹ́gẹ́ náà ló wá sọ fóun ó lóun travel bọ́bọ́ yẹn travel ó pẹ́ díẹ̀ o náà sọ fún un pé travel tó wọ́n travel pé wọ́n lá accident ẹ̀tọ́ kó sì bá wọn sọ̀rọ̀ kó tó lọ ó ní more than 4 years gan tó kó ohun tó lẹ́nu tóun fẹ́ ohun tó sọ fún wọn káwọn má ríra wọn send off gbogbo ibi náà máa ṣe send off pé ìgbà tí màá yẹn wá kú pé ó ní àwọn máa yẹn ti kú o pé wọ́n ní wọ́n ní accident ó ṣe kíní kan ó lóun ọ̀rẹ́ ẹ̀ lọ́njọ́ nígbà tó wọn ní wọ́n fẹ́ sin wọn ní because òun ò lè lọ torí pé ìyàwó ẹ̀ ti gbọ́ fìrìfìrì pé òun fi ọkọ òun àmọ́ gbogbo tí màá yẹn ṣe inú ayé òun ṣe kékeré but máa yẹn báyìí tó bá sọ pé tó bá tẹ̀sí wá àwọn òní dóra wọn tí máa yẹn gbọ́dọ̀ ọjọ́ kan pé òun ò fẹ́ ṣe mọ́ tó pé for good 6 months òun avoid òun àwọn náà ọjọ́ avoid ara wọn lọ́dọ̀ tó rí òun báyìí
ní páàkì báyìí tó páàkì báyìí ó yà onímọ́tò òtẹ́ẹ̀lì tó ra àwọn lọ táwọn tó lọ dóra àwọn ó láwọn ò rí irú ẹ̀ rí so.